méjì kó sí gbàgà ọlọ́pàá londo lẹ́yìn ikú ìyá àti ọmọ tuntun jòjòló méjì. Èèyàn méjì ti kó sí gbàgà ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn ikú àwọn ọmọ tuntun jòjòló kan lásìkò tí wọ́n bí wọn lọ́wọ́ nílùú Àkúrẹ́ àti Èmùrè Ilé. Ìṣẹ̀lẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ó ti mú kí ọ̀pọ̀ máa kọminú lórí ikú àwọn ọmọdé àti ipò tí ẹ̀ka ètò ìlera ìpínlẹ̀ Ondo wà báyìí. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh ó mà sọ nínú àtẹ̀jáde kan pé àwọn ti fi sìnkún òfin gbé àwọn afurasí náà lẹ́yìn ikú àwọn ọmọ tuntun jòjòló àti ìyá wọn tó wáyé nínú oṣù kẹrin ọdún 2026 yìí. Ọjọ́ 16 oṣù kẹrin yìí ó ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ mà tó ọlọ́pàá létí nígbà tí obìnrin kan Rẹ̀mílẹ́kún fi tó ọlọ́pàá létí pé ìyàwó ẹ̀gbọ́n òun tí orúkọ rẹ̀ ń jẹ́ Blessing Báwà ó mà jáde láyé lásìkò tó ń bímọ. Ilé ìwòsàn aládàáni kan ìní ikú olóògbé náà ti wáyé lágbègbè Gloryland lójú ọ̀nà ìlú Adó Èkìtì. Obìnrin kan Elizabeth Aremu tí wọ́n ní ó ń pe ara rẹ̀ ní Agbẹ̀bí ìmọ̀lómà ní ilé ìwòsàn náà. Ọlọ́pàá ní kété tí olóògbé ọ̀hún tó mọ̀ bí ọmọ tán ìnìkan mà yíwọ̀ ó sì dákẹ́ kí wọ́n tó gbé e dé ilé ìwòsàn gidi. Nígbà tí àwọn ọlọ́pàá dé ilé Agbẹ̀bí náà wọ́n rí òkú ọmọ tuntun jòjòló níbẹ̀, èyí tó mú kí wọ́n fi sìnkún òfin kí wọ́n fi gbé Agbẹ̀bí ọ̀hún. Nínú ìṣẹ̀lẹ̀ míì tó wáyé ṣáájú ní ọjọ́ 11 oṣù kẹrin yìí kan náà, ọkùnrin kan Augustine Kufre ó fi tó ọlọ́pàá létí pé ọ̀rẹ́bìnrin òun ọmọ 20 ọdún tí orúkọ rẹ̀ ń jẹ́ Jennifer Sunday ó mà lọ sí ilé ìwòsàn kan ní Èmùrè Ilé láti lọ bímọ. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìyá wòlíì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Blessing Effiong ìmọ̀ ló máa ń gbẹ̀bí Jennifer. A mọ̀ gbọ́ pé ọmọ tuntun jòjòló tí Jennifer mọ̀ bí ó mọ̀ kú sí ilé Agbẹ̀bí ọ̀hún nígbà tí Jennifer fúnra rẹ̀ náà òun náà jáde láyé lásìkò tí wọ́n ń gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú pàjáwìrì. Ìyá wòlíì tó gbẹ̀bí ọmọbìnrin náà ó ti wà ní akoto ọlọ́pàá báyìí. Agbẹnusọ ọlọ́pàá ní ìwádìí ti ń lọ lọ́wọ́ lórí àwọn afurasí náà, wọ́n sì ti gbé òkú àwọn ìyá ọmọ méjèèjì lọ síbi tí wọn yóò ti ṣe àyẹ̀wò wọn fún ìwádìí. Lẹ́yìn náà ń ló rọ aráàlú kí wọ́n máa lọ sí ilé ìwòsàn tó gba òǹtẹ̀ ìjọba kí wọ́n sì máa tọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lọ tí wọ́n bá fẹ́ bímọ. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. A kú ìsinmi òní, ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa o. Àmín.